بدأت ببسم الله والحمد حولا بدأت ببسم الله والحمد حولا وأزكى صلاتي للنبي محمد وأزكى صلاتي للنبي محمد سلام على طه وياسين والدعاء سلام على البدر موسى محمد يظنون بي خيرا يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلوم كما تدري سترت عيوبي سترت عيوبي كلها عن عيوني وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر. أعوذ بالله من الشيطان الرجيم. الله الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. الله. والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. أدوك فلون. الحمد لله. ẹ̀jẹ̀ adúpẹ́ dáadáa. alhamdulillah. ẹ̀jẹ̀ adúpẹ́ náà délẹ̀. alhamdulillahi rabbil alamin. a ní ẹni tí a lè dúpẹ́ fún jọlọ́run lọ. òun náà ló sì tó fi ọpẹ́ fún. torí gbogbo ọ̀rọ̀ tá à ń gbọ́ látàárọ̀ ọ̀rọ̀ làákàyè ni. ọ̀rọ̀ ọpẹ́ ni fẹ́ni tó bá fẹ́ dúpẹ́. ọ̀rọ̀ ọpẹ́ ni fẹ́ni tó fẹ́ dúpẹ́. ọ̀rọ̀ làákàyè ni fẹ́ni tó jẹ́ pé òun náà fẹ́ tó làákàyè rẹ̀ dáadáa. إذا كان شكري نعمة الله نعمة علي له في مثلها يجب الشكر. علي له في مثلها يجب الشكر. ní ọjọ́ òní àlùfáà wa Ainu Ridoh ó ń dúpẹ́ fọ́lọ́hun ni. alhamdulillah. bí ó bá rí bẹ́ẹ̀ Ainu Ridoh Agba.
ààyè kan ni mo lọ ní àárọ̀ yìí mo sọ fún Ainu Ridoh tọ̀ pé tá a bá pẹ́ ká tó dé so fún aláàyè ká lọ nìkan lónìí ká tó máa bọ̀ ó sì lóun fún wa láàyè. aláwọ̀ yọ̀ǹda. bẹ́ẹ̀ni lọ́nà ni wọ́n yọ̀ǹda. bàbá ọlọ́dán bàbá oníyàgí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ainu Ridoh àgbà. torí bá àbá yọ̀ǹda. Allahu akbar. torí bí wọn ò bá yọ̀ǹda fún mi n kò ní lọ. wàláhì wọ́n sì kó báwọn ẹni tì í. àwọn ò bá rí bàbá. ìgbà tí mo fi ìjókòó yìí mo fi yangàn lọ́hùn-ún. tọ̀ nígbà mo sì débí náà torí mo sọ fún Ọlọ́run pé ọpẹ́ ni àwọn tá à ń lọ bá ọpẹ́ ni wọ́n fẹ́ dá. ọpẹ́. ẹ̀yin tẹ́ ẹ sì tún pè wáyé náà ọpẹ́ ni. alhamdulillah. so mo ní bá a bá dúpẹ́ nìbàdàn tán tá a tún lọ dá lẹ́kọ̀ọ́ yóò mà dá púpọ̀ níwájú Ọlọ́run. àwa débí náà ọ̀rọ̀ pẹ́lẹ̀ ń sọ. ṣàkárínà lè rọ̀bí ìdè àtànà mọ̀rọ̀dànà. liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. jẹ́ ká máa dúpẹ́ náà Ọlọ́run ó máa gba ọpẹ́ wa. àmín. nígbà tí ń gba ọpẹ́ wa a ti ṣoríire náà nìyẹn. a ti ṣoríire náà nìyẹn. ẹlòmíín wáyé kò ní rí nǹkan kan re tí ó dúpẹ́ títí ó fi kú òǹbẹ̀. àwọn kan sì wáyé bí a ṣe wà náà ni wọ́n padà lọ. liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. ọba tó ní kí a máa rí ọpẹ́ dáadáa dálé ní Ọlọ́run dákun má gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wa. àmín. jẹ́ ká máa rí ọpẹ́ náà dá. àmín. mo kí gbogbo ẹ̀yin náwó láàrin yìí lé ní Ọlọ́run ní jẹ́ ọ̀tán lọ yín. àmín. ẹ ní wówó tí o. àmín. ẹ ní dẹni àná o. àmín. ẹ ní parẹ́ máyé lára o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí ṣé wa mórí ti bàbá ń Bàrígà. torí bàbá wa aládì o. torí bàbá wa àgbà nìbàdàn Murtadoh làwọn ń jẹ. bẹ́ẹ̀ni. Murtadoh làwọn náà ń jẹ. bẹ́ẹ̀ni. ọjà sí pé gbogbo múrí ayé àwọn ò ní ṣe wàhálà. ọpẹ́ ní Wàláhì. Ọlọ́run wọ́n máa ń alhamdulillah. yàtọ̀. àmì wàhálà tẹ rí lára múrí bàbá Bàrígà. Bàrígà. kò sí. àbí mo rí pé wọ́n ń kọrin ń bí lẹ́ẹ̀kan òun náà sì tún forí jó báyìí. bẹ́ẹ̀ni bàbá ń Bàrígà. Ọlọ́run màmá bá ń ṣàánú rẹ o. àmín. Ọlọ́run ò ní dáwọ́ àánú dúró lára rẹ o. àmín. Ọlọ́run ò ní dáwọ́ àánú dúró lára rẹ o. àmín. nígbà tí nǹkan ò tí ì rí báyìí ìwọ náà ní n bó ìtún rí báyìí náà ìwọ náà omi tí tún ń bọ̀ náà yóò tún máa dáa náà ni. àmín. wala hawla wala quwwata illa billah. ẹ̀yin lẹ̀ ń bẹ ní ìwòye àná. bàbá Bàrígà. ẹ̀sìn tó ń bẹ ní ìwòye ní. bàbá Bàrígà. ọlọ́ndà kò jẹ́ wà búdọ̀lá. ọlọ́ndà kò jẹ́ wà búdọ̀lá. Ọlọ́run jọ̀rọ̀ yín ò dùn jẹ́ kó kalẹ̀. Masha mo fọlá Allah. Muhammad bẹ́lúwa mi. mo fọlá Kúránì bẹ́lúwa mi. Ọlọ́run jọ̀rọ̀ yín ò dùn jẹ́ kó kalẹ̀. mo fẹ́ kún yọrí ìdùnnú ẹ̀yìn. ẹ kú náwó.
alẹ́ni tó bá ní lọ́kàn pé kẹ́ kú. bàbá Bariga. òṣì tó ta sálàbà tù ní kó ta wọ́n. ìyẹn ni kó ta wọ́n. ẹ̀fọn tó paná mùrùzù ní kó pa wọ́n. ní kó pa wọ́n. òfò tó ṣe fírí ọ̀nà ní kó ṣe wọ́n o. ní kó ṣe wọ́n. ẹ̀sìn ńlá tí wèrè ṣe lọ́jà ní kó ṣe wọ́n kan lè jẹ́ bàjẹ́ ṣe tẹ̀yìn. kò ní tán bẹ̀. kan lè jẹ́ ẹ̀rà yìí. ẹ̀yin olórin ẹ̀ lọ bá bàbá Bariga. àwa bẹ ọlọ́run àfọkànso rẹ̀ àfi bẹ́ẹ̀. èyí tá a ṣe lónìí ọlọ́run ní í ṣe láṣẹ mọ́. àmín. mo fẹ́ sọ ní gbólóhùn kọ̀ọ̀kan. àwa olóyè ètò ní olóríire ẹ̀róyè tá a jẹ yìí ẹ̀rí ó dàbí ìgbà wọn bá pojúbó okùn lójú èèyàn tó sì ń wò wọ́n ràn tí wọ́n sì fi làbọ̀ lọ́rùn tí ò wá ní í ṣe yọ mọ́ ó ní gbogbo oyè tẹ́ ẹ jẹ o gbogbo oyè tẹ́ ẹ jẹ wọ́n fi pè yín lẹ́jọ́ ni o pé ẹ rí bí ẹ máa náwó sí ó yẹ ká júwe rẹ̀ fún yín inú Islam báyìí lókù tẹ́ ẹ máa náwó sí ibẹ̀ ni wọ́n máa pè yín sí ẹ̀yin ni wọ́n sì máa sọ bí wọ́n bá dáre kéwù kan lẹ̀ àbí wọ́n ń kọ́ mọ́sálásí kan ẹ̀yin ni wọ́n fi hàn pé ẹ bá wa kọ́ mọ́sálásí torí oyè tẹ́ ẹ jẹ ni o ọlọ́run ní jẹ́ ọba jẹ́ o ọlọ́run ní jẹ́ ọba jẹ́ o ọlọ́run ní jẹ́ ọba jẹ́ o ọlọ́nàbí wa Muhammad ọ̀rọ̀ àwọn ọmọ Bani Israila tí wọ́n jẹ oyè báyìí àwọn 12 náà ni wọ́n kọ́ joyè ní ọmọ Bani Israila lórí májẹ̀mú sí ni orí májẹ̀mú lóyè náà dúró lé lórí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم فضل ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا الله وقال الله إني معكم لئن أقمتم الصلاة الله وآتيتم الزكاة الله وآمنتم برسلي الله وأزرتموها وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار ومن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. ẹ jẹ́ kí nǹkan rọra ṣàlàyé ẹ̀ fún yín ọmọ Bani Israila 12 àwọn ni wọ́n kọ́kọ́ gba àwọ́ọ̀dù rí láyé mo sì rò pé ẹ̀yin náà bóyá rẹ̀ ju 12 lọ. 11 làwọn tiwọn. Ainu Ridoh àwọn mélòó ló mú pé wọ́n ó joyè. Allah. àwọn èèyàn 12 ni Ọlọ́run wá gba ó ṣe májẹ̀mú pẹ̀lú wọn. وقال الله إني معكم. Ọlọ́run lémi Ọlọ́run ẹ̀yin 12 yìí wọ́n máa wà pẹ̀lú yín o. وقال الله إني معكم. ẹni wà ń tẹ́jẹ̀ tí o. إني معكم. ẹ sì ní dolo
sí o. Inni ma'akum. Èmi Ọlọ́run gbogbo ń tẹ́ ń bá ń ti ń fẹ́ lọ́dọ̀ mi ni ẹ béèrè ń wọ́n máa ṣe fún yín. Wa qala Allahu inni ma'akum. Gbólóhùn Ọlọ́run náà ni pé wọ́n máa wà pẹ̀lú yín. Gbogbo ẹ̀yin olóyè yìí. Wa qala Allahu inni ma'akum. Lórí májẹ̀mú ni o, májẹ̀mú àkọ́kọ́. La in aqamtumus salata. Ẹ má joyè lásán o, ẹ máa kírun o. La in aqamtumus salata. Ọlọ́run níbẹ̀ ẹ bá ti ń kírun èmi Ọlọ́run ó wà pẹ̀lú Wa yín. qala Allahu inni ma'akum. Kò sí nǹkan kan tẹ́ ẹ béèrè tí n kò ní ṣe fún yín. Wa ataytumuz zakata. Bí sàká bá wọnú owó yín tẹ́ ń bá ti ń yọ Wa èmi Ọlọ́run qala Allahu mi ò ní fi yín lẹ̀. inni ma'akum. Sàkáàtì yẹn nìkan ni kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. A kó 1 million a kó dànù envelope àwa ń ha fáwọn àfáà káàkiri àbá kó lọ mọ́sálásí pé bàbá ìmáàmù ẹ bá wà ha fáwọn àfáà yín ìyẹn ò ń ṣe sàká o. ó wá fi 2,000 sínú envelope Ọlọ́run há Wa sàká. ataytumuz zakata. Ọlọ́run bí ẹ bá ti ń yọ sàkáàtì inú owó yín gẹ́gẹ́ bí ẹ̀tọ́. Wa qala Allahu inni ma'akum. Ọlọ́run ní wọ́n máa wà pẹ̀lú yín májẹ̀mú ẹ̀kẹta ńkọ́. Wa amantu bi rusuli. Bẹ́ẹ̀ bá ti ń ran àwọn òjíṣẹ́ mi lọ́wọ́. Amantu bi rusuli. Ainu Ridoh. Wallahi ọmọ àlùbáríkà ni. Alhamdulillah. Ọmọ àlùbáríkà ni. Alhamdulillah. Ni mo fi máa ń wò ó pé tọ̀ bó o láyé wá dà ní ìsinyìí. A sì lè torí páyé ọ̀dà káfá pẹ́ kú òun bẹ̀. Rárá. Wallahi ọmọ àlùbáríkà ni. Allahu akbar. Orí mo wo gbogbo àwọn àfáà kéékèèké tí ẹ̀ ń jẹ́ ń dìde ẹlòmíì lè bẹ́rí èèyàn lórí títì. Ó lè mú lórí transformer. Allah. Wa amantu bi rusuli. ń tà gbọ́dọ̀ ń tà bá lọ́wọ́ àwọn bàbá wa jọ̀hún kò yẹ kó wà lọ́wọ́ àwa kéékèèké náà. Amantu bi rusuli. Ẹ tẹ̀lé ìlànà táwọn àfáà gidi tí wọ́n bá fi lélẹ̀ fún yín. Wa azartumum. Ẹ sì tọ́jú wọn ẹ ràn wọ́n ṣe lórí ìlànà wọn dálé kéwulẹ̀ ni ẹ lọ bá wọn kàga síbẹ̀. Wa azartumum. Wọ́n kọ́lé kéwulọ̀ ẹ lọ bẹ̀ ìwọ náà lọ kọ́ kíláàsì mélòó kan fún wọn ń bẹ̀ kí wọ́n máa fi kéwù kò sí ní tó dínkù nú ọlá rẹ̀. Wa azartumum. Ẹ máa tọ́jú àwọn àfáà Ainu Ridoh ọ̀nbẹ́nu àfáà tẹ gbọ́dọ̀ máa tọ́jú torí pé ó dúró kọ́ ìmọ̀ bẹ̀rẹ̀kì. Wọ́n dúró déédéé. Wàláhì ó dúró déédéé. Wàláhì mo rò pé mo sọ fóònù náà níbi ìjẹta àbí ijó lọ́wọ́ àgbẹ̀yìn. Èmi ò lọlé àfáà kankan rí fa. Gbogbo àfáà ló sì mọ́lé mi. Wàláhì ti fàárí kọ́. Wàláhì ti fàárí kọ́. Ó dà tó bá wá sílé mi mo kúnlẹ̀ fún ọ ní bámúbámú tá a jọ èyí ti jẹ́. Èmi lèmi ọmọ pé òdìdé ńlẹ̀ èmi wọ́kọ́ ló pè mí òdìdé. Ní yàrá tàyè mú yàn wọ̀. Ṣùgbọ́n ìbàjẹ́ tó wà lára àwọn àfáà kò jẹ́ wọn kà àfáà kún mọ́. Ojú oníbàárà ẹni tí ò rí ṣe ẹni tó ti gbàwé kò ní rí ṣe láyé tí ó fi kúrò ńbẹ̀ ojú tí wọ́n fi ń wo àwọn àfáà nu. Àwọn èèyàn tó sì ń fojú wò wọ́n náà àwọn náà kọ́ ni o. Pé bá délé olókùú tẹ̀ ń sọ fólókùú pé wo bẹ́ẹ̀ bá mú iye báyìí wá òkú bàbá yín ò lọ tààrà o. Ìwà ti jẹ́ kí ló débẹ̀.
وآمنتم برسلي وعزرتموهم. májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta ni ẹ nígbàgbọ́ pẹ̀lú àwọn èèyàn tó ń bá yín sọ̀rọ̀ Ọlọ́run ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ tá a bá sọ débi ẹ̀rín ọ̀rọ̀ òun náà gùn. ǹjẹ́ a bá ń pè ń wá sí igbó náà ni. آمنتم برسلي وعزرتموهم. bá a ṣe bá láyé nìyẹn. bàbá wa oníyanjú bàbá àlùbáríkà. Allahu Akbar. ṣerú àwọn ọmọ kéwú táwọn jẹun ṣé àtúndé irú ọmọ kéwú bẹ́ẹ̀ mọ́. abẹ́ ẹ̀ wo bó oníyanjú ṣe dàgbà tó sì tún tẹ̀lé bàbá kiri. bàbá wa Alhaji Agba. bá a ṣe dọ̀rẹ́ nù bẹ́ẹ̀ pẹ̀lú wọn ṣe dọ̀rẹ́ nù. وآمنتم برسلي وعزرتموهم. bí bàbá bá ń jẹun lọ́dọ̀ wa ní Kánò bàbá oníyanjú yóò sì di àwo méjèèjì mú. Allahu Akbar. tí bàbá bá ń jẹun. ní ìsìn nǹkan wo àwọn ọmọ tí wọ́n kọ́ ń kéwú. kódà bọ́ ọ bá ń wúkọ́ wọn ò ní bọ́ ọ bomi. وآمنتم برسلي. irú Ainu Ridoh yìí ó bá àwọn àgbàlagbà rìn ó ríran ó mọ̀ pé bá a ṣe báyé ńgbà náà lọ dáa káyé ó tó di ti ọ̀dà mọ́. وعزرتموهم. bàbá wa Alhaji Agba wọn á ní bọ́ ọ bá ń wá owó ò ní lówó. ọba ń wá owó ẹnu wọn mo ti kọ́kọ́ gbọ́ rí bọ́ ọba ń wá owó tó yẹ pé owó làníyàn rẹ̀ ń wá ò ní rí ò ní rówó ṣùgbọ́n tó ọba gbéra rẹ̀ lẹ̀ fọlọ́hún pé ìwọ Ọlọ́hun ọ̀rọ̀ wọ ya tí a rí síkù àràgàdá ó ti tó bọ́ ọba sálámà àrùn tó ọba bẹ́ẹ̀ lánàá tó fọwọ́ rẹ̀ bọ́jú àṣírí ti bo. ẹnìkan kan ò lè rí di rẹ̀ ṣùgbọ́n gbọ́ bá a sọ pé àfikẹ́ ẹ̀sà yá jàjà ìlú yá sọ́kítọ̀ yá ṣíṣù. ẹ máa sọ̀kú sọ máa wá àwọn àlejànú tí wọn ò sí mọ́ Ọlọ́run wa tẹ̀sẹ̀ ránṣẹ́ sí yẹn pé kò burú àlejàní ó kọ́ tiẹ̀ ni ẹ̀ ń dà wọ́n lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ti ń dà kọ́ rẹ̀. وآمنتم برسلي وعزرتموهم. Ọlọ́run ní àwọn tó ń bá yín sọ̀rọ̀ Ọlọ́run ẹ ràn wọ́n lọ́wọ́. وعزرتموهم. ẹ tẹ̀lé ọ̀rọ̀ ẹnu wọn torí pé àwọn la fi rán lẹ́yìn náà وعزرتموهم ẹ sì ṣèrànlọ́wọ́ fún wọn. ẹ ṣèrànlọ́wọ́ fún wọn. وقال الله. àbí ọmọ ọdún mélòó ni Ainu Ridoh ọmọ ọdún mélòó làlùfùlání. bẹ́ẹ̀ni. tí wọn wá ń sọ̀rọ̀ gbà tí yà jẹ wọn. bẹ́ẹ̀ni kí wọ́n á ní kí bàbá wọn ní wàásù àgbáyé ọ̀sọ́. mo náà mò ń wò. ìgbà tí wọ́n ń tẹ orin. náà mò ń wò. tó máa ń kú jọ súná. lọ́jọ́ àbí súná kọ̀la. ní 1960. Ọlọ́run forí jìgbà náà. D.O. Fagunwa ó ń kọ ìwé rẹ̀ lọ́wọ́. Igbó Olódùmarè. mo wá lọ ọbẹ̀ láti lọ sí wáàsí. àwọn igi tó wó sójú ọ̀nà ọ̀gá tó 3-story building. àwọn igi tó ń bi igi tóbi dé wọ́n láti kan àkàsọ̀ fún tá a máa fi gùn lọ sẹ́yìn lọ́hùn. sọdá sódì kejì. bàbá wa ẹni tó jẹ́ àbúrò fún bàbá mi oníwàásí ni wọ́n. gbogbo ìgbà náà bí wọ́n bá pé owó tèmi ni wọ́n á pa owó yóò kún àpótí tí ò ní ṣe é wù mọ́. bẹ́ẹ̀ni kọ́bọ̀kọ́bọ̀ nígbà náà lọ́hùn. kọ́bọ̀kọ́bọ̀ ni. báà fẹ́ lè ṣe ń gbé pọ́ọ̀sì dání pọ́ọ̀sì kan náà ń gbé dání nígbà náà lọ́hùn àpótí ni wọ́n máa ń rù ni. àpótí owó ni tí wọ́n bá rù délé kódà ń bí wọ́n bá ń gbé tèmi sí lábẹ́ bẹ́ẹ̀dì ọdún 2-3 mo lè má débẹ̀. lówó. a tọ́jú àwọn àfáà.
gbogbo tí Ainu Ridoh bá sọ pé òun fẹ́ láti fi gbógo ìsìláàmù ga ni Ọlọ́run ti parí ọ̀rọ̀ tiẹ̀ sí lára. Allahu Akbar. èyí owó àti kìnní báyìí ni ibẹ̀ ni ó ti rówó. àfáà tó bá ti ní tẹ́lọ́rùn. èmi ọ̀dà kankan tó rí báyìí lẹ̀ rí o n ò pè yẹn rí o wàláhì mi pè yẹn rí pé a fẹ́ ṣe ìnáwó kan èyí ti jẹ́ anniversary. bí a bá ti ṣe é àwọn ṣe èèyàn wọn máa gbọ́ pàǹsì nǹkan ni wọ́n sì wá lọ́lá àfẹ́. wa amantum bi rusuli wa azartum. èmi sì máa sọ ní gbogbo àyè pé Haúsá ni mí ẹnìkan lè rí làlẹ́ẹ̀kẹ́ mi Haúsá ni mí. àwọn ajá náà sì Fúlàní làwa. ìlú tí mo gbé fún 50 ọdún àmọ́ ti dọ́mọ ọbẹ̀ náà nù. mo ti dọ́mọ ọbẹ̀ náà nù. bàbá kí mo súnmọ́ bàbá wa Aláàjì Àgbà Kánò náà mo ti súnmọ́ wọn. bí n bá súnmọ́ bàbá wa Sheikh Adam Kánò náà mo ti súnmọ́ wọn. bẹ́ẹ̀mi pẹ̀lú bàbá oníyanjú tá a bá jọ rẹ̀ wàláhì Kánò náà láti jọ rẹ̀. ọ̀kan kan bá a bá wòye sí ìjókòó tòní tí Ainu Ridoh tó pè mo kí ẹ̀yin èèyàn pé ẹ kú náwó. ẹgbọ́n tó náà fẹnu ara ẹ̀ sọ lẹ́ẹ̀kan ó lóun ò retí owó kankan fa ṣùgbọ́n kó wọ́n sàtì ẹ̀ fi dúpẹ́ wọ́n máa sọ pé àbí òsì lágbájá láyé má ni ó sì ń bẹ yóò sì máa bẹ pẹ̀lú dáadáa yóò máa bẹ pẹ̀lú dùn. ẹ̀yin tẹ́ ẹ wá ń ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára Ainu Ridoh ìbànújẹ́ ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ yìí. ẹ̀yin náà ọ̀ lọ́dọ̀. ẹ̀ ní parẹ́máyé lára. ẹ̀ ní dẹni àná. Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. nísìnyí àwọn èèyàn tí wọ́n gba àwọ́ọ̀dù lónìí. torí ìjọba àsìkò. Ọlọ́run wọlá àlùbáríkà lọ́dọ̀ àwọn bàbá tá a bá gbé tá a bá rìn tí a tọ́ wa dàgbà àlùbáríkà yín ó kalẹ̀. àmín. àlùbáríkà yín ó kalẹ̀. àmín. àti àwọn aláwọ̀ọ́dù àtàwọn olóyè àwọn kan tó ń bẹ lólóyè lọ́tọ̀ tọ́ gbogbo ẹ̀yin aláwọ̀ọ́dù àtàwọn olóyè ṣé gbogbo àwọn tí a jọkùnrin ni wọ́n wé láwàní wọ́n wé láwàní èlé ló wọ́n san lówó láwàní fún Ainu Ridoh. wọ́n sanwó 100 million. wọ́n ní yóò pé. yóò pé. wọ́n gbọ́dọ̀ ó ní wọ́n san ni. ẹ ti ń bá wọn fẹnu bùúlẹ̀. wọ́n ní wọ́n ti ń san bọ̀ tipẹ́. ọ̀parí àjẹ́ pé ẹ̀san orí tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ ilẹ̀ ń gbà lónìí. Ọlọ́run ní jí ó bàjẹ́. àmín. Ọlọ́run ní jí ọ̀nàrẹ́bù wọn gbàgbé rẹ̀ ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ń tó ń fẹ́. àmín. ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ń tó ń fẹ́. àmín. ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ń tó ń fẹ́. àmín. Ànábì wa Muhammad ọ̀rọ̀ rí ò ní dàrú o. àmín. ọ̀rọ̀ rí ò ní dàrú o. àmín. tóró ti sọ pé kí n gbọ́dọ̀ máa wà ń gún ó sì ṣàdúrà fún ọ ní gbangba ọ̀rọ̀ rẹ ò ní dojúrú. àmín. bọ́wọ́ rẹ bá tẹ̀ ń tọ́ ń fẹ́ ń ta kò ní fi bà ọ́ lórúkọ jẹ́ o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọlá la hawla. wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àwọn olóyè yìí pátá ẹ bá mi ṣe Suratu Duha. bẹ́ẹ̀ ni Suratu Duha. wala sawfa yutika. rabbuka fatarda. ẹ fi méje sí. méje. Jazakumullah. ẹ sì ṣe alam nasara. naam. warafana. laka dhikraka. ẹ wùyẹn náà lẹ́ẹ̀méje. méje. ọlọ́run kọ́ wọlé nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. àbí ọlọ́run nbí tẹ́ ẹ lówó dé lónìí nbí tẹ́ ẹ nífàyàbalẹ̀ dé lẹ́nìí abẹ̀wò ọlọ́run lọ́n yí ọmọ lékún. àmín. ọlọ́run má pa yín láyà. àmín. ọlọ́run má fìtínà yín. àmín. ọlọ́run má wàhálà yín. àmín. má wàá jẹ́ parẹ́ máyé lára o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. bismillahir rahmanir rahim. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى
ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك 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 ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمين. tó bàbá wa oníyangi àdáyín ò ní bàjẹ́ àmín àdáyín ò ní bàjẹ́ àmín àdáyín ò ní bàjẹ́ àmín ẹ kú múlé dání Allah ẹ kú múlé dání ẹ kú ní sùúrù pẹ̀lú àwọn jàmá tí bàbá ń bá ṣe ń gbà tán wà láyé ọlọ́run ní jọ́ dàrú mọ́ yín lọ́wọ́ àmín ọlọ́run ní jọ́ dàrú mọ́ yín lọ́wọ́ ọlọ́run ní jọ́ dàrú mọ́ yín lọ́wọ́ àmín la hawla wala quwwata illa billah. salamun alal madina min ulama'ina. ají wa gbódòfò. bàbá wa àgbà. ọlọ́run bá mi ṣàánú yín. Hasbunallah. ọlọ́run bá mi dúró tì yín. Àmín. ọlọ́run bá mi dúró tì yín. Àmín. ọlọ́run bá mi dúró tì yín. Àmín. ẹni dẹni àná o. Àmín. parẹ́máyé lára o. Àmín. àánú ọlọ́run ọmọ bá yín gbé o. Àmín. la hawla wala quwwata illa billahi. salamun mo wá tọrọ fún. bakina min khulafa'ihim. bàbá wa Kawzaji. bàbá wa Kawzaji. bàbá dáadáa. salamun alal madina min ulama'ina. ó wà lamẹ́ríkà kí ló kọ rẹ̀. Sheikh Lukman Alábìdún. Alábìdún. wọ́n ní ó ń bẹ ní Amẹ́ríkà báyìí. báyìí. òun náà wá wà nú àwọn aláwọ̀ ọ̀dọ̀. tọ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti mọ̀ pé òun ti rí gbogbo ń tà ń ṣe lọ́ọ̀kan òun náà ti sẹ́ndì 250,000 naira. Allahu Akbar. òun tó lọ kì í ṣèlú ẹ̀ ọlọ́run ó jẹ́ ó kóríire wálé. àmín. ọlọ́run jẹ́ ó kóríire wálé. àmín. àti dókítà wa àti imaamu Kọmarudin Abdulrahman àwọn náà ti sẹ́ndì owó tiwọn. a gbọ́dọ̀ gbàgbé dókítà. bẹ́ẹ̀ni. bó tiẹ̀ fẹ́ gbàgbé dókítà ẹni tí ń kó bọ̀ kó ẹni tó fẹ́ kó oògùn wá fẹ́ mi lèmi ọ̀ wá gbàgbé. ọlọ́run má jẹ́. n ò lè gbàgbé. kódà àwọn ajánásì náà ò ní gbàgbé wọn. bẹ́ẹ̀ni. ọlọ́run ọba ń ṣàánú Àmín. wọn padà wá délé dáadáa. àmín. bàbá wa Kawzaji. bàbá wa Kawzaji. dáadáa yín ò ní bàjẹ́. àmín. ẹni ṣiṣẹ́ o. àmín. ẹni ṣiṣẹ́ o. àmín. ọlọ́run ò ní gba bẹ́ẹ̀ lọ́wọ́ yín o. Àmín. àlékún oore yóò máa wà ní o. Àmín. ọlọ́nàbí wa Muhammad sallallahu alayhi wa ẹ̀sìn ní sallam. parẹ́máyé lára. Àmín. ọ̀làṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa wala sallam. la hawla wala wala quwwata quwwata illa. illa billahi al-azim. àfa wa tọ́ Muhammad Saheed. naam. orúkọ tẹ́ ń jẹ́ náà lẹ́ẹ̀ máa jẹ́ láíláí. bẹ́ẹ̀ni. eléríire. oríire yín ọ̀kalẹ̀ o. àmín. ní máa padà sí ibùdó. àmín. inú ọlọ́run tó ń bẹ pẹ̀lú yín ọlọ́run ní mú kúrò ń bẹ. àmín. ọlá nàbí wa Muhammad
ọ̀là la hawla wala quwwata إلا بالله العلي العظيم. حياكم الله. àfáwà tó jókòó tì í lọ́hùn náà Ọlọ́run bá mi gbàdúrà yín. آمين. Ọlọ́run bá mi gbàdúrà yín. Ọlọ́run bá mi gbàdúrà yín. La hawla wala quwwata إلا بالله العلي العظيم. tọ́